àwọn ìpèníjà pẹ́pẹ̀pẹ́ kan wà tó jẹ́ pé tó o bá ti lè rí àgbo yìí ṣe gbogbo ìpèníjà yẹn á fò wá dẹ̀ conceive straight wá lóyún. Kí ló máa bá mi wá ginger, gé ginger yìí wẹ́lẹ́wẹ́lẹ́ sísàlẹ̀ pot, ṣó ti rí káràndáfì pòròpórò ọkà bàbà kan wẹ́lẹ́wẹ́lẹ́, wá irú ilé ìbẹ́ àbí mẹ́ta àbí mẹ́rin kan kókó sórí ginger tó ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ yẹn. Wá bá mi wá bàrà ẹ̀gúsí yẹn bá mi ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ bá mi dà sórí ẹ̀. Wá bá mi wá tàgírì yẹn náà wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n fẹ́ jọra, tàgírì àti bàrà ẹ̀gúsí fẹ́ jọra wọn, ṣá tàgírì náà wẹ́lẹ́wẹ́lẹ́ kó sórí ẹ̀. Wá bá mi wàá mú kán wàá fi sẹ́gbẹ́ kan, wàá ṣe àgbo yìí. Tó bá ti ṣe àgbo yìí dáadáa tó ti jiná, wàá ju kán sínú ẹ̀, torí tó bá ju kán sí láti ilẹ̀ yóò rù paná. Ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ píríọ̀dù ni wàá bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí. Wàá máa mu àgbo yìí, mú láàárọ̀ ní kó tó jẹun ẹ̀kún kọ́ọ̀pù kan, o tún lè mú lálẹ́ náà, o dẹ̀ lè mú láàárọ̀ nìkan toró máa fọnú ẹ̀. So tó bá ti lò ó bẹ́ẹ̀ títí tó fi parí píríọ̀dù, wàá wá dáwọ́ ẹ̀ dúró. Tó bá ti parí píríọ̀dù, wàá dáwọ́ ẹ̀ dúró. Pẹ̀lú ògo Ọlọ́run máa súnmọ́ ọkọ ẹ̀, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọ kan. Tó bá wá jẹ́ni tó ń bẹ lọ́wọ́ ọba tí ò rí píríọ̀dù tó fẹ́ ní píríọ̀dù ni, kóun máa mú píríọ̀dù ẹ̀ á wá. Iṣẹ́ méjì ta fi ń tákù nìyẹn. Farabalẹ̀ kó gbọ́ fídíò yìí tán kó dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Iṣẹ́ ta ń practice lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ẹ WhatsApp wa lórí +276129563889. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ share fídíò yìí 0123214254. Account number fún aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo owó tó wà lábúrọ̀dù ni àbí tó wà káàkiri tó nípèníjà lórí fibroid àbò fẹ́ conceive, fẹ́ lóyún, ovulation problem, gbìyànjú kó get gbogbo àwọn product wa. Get caterpillar, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n fún tọkọ-tìyàwó. Get bulldozer made fibroid, blockage to bulldozer made fibroid. Get transformer 1100 power fóbìnrin tó ní ovulation problem. Get miracle leaves, ewé 100 ọ̀tọ̀ la fi preserve pẹ̀lú mọ́ ìzemzem pẹ̀lú senna leaf. Wọ́n gbé nǹkan sínú womb, wọ́n gbé nǹkan sínú ovary free obìnrin, ọfà tó ti pẹ́ lára, ó wà lára ni, àfúnjẹ ni, lójú oorun lójú ayé, gbìyànjú kó get ẹ̀. Bákan náà ni get all in one natural apps wa. Bákan náà ni get memory booster fọmọdé àti fún àgbàlagbà tó jẹ́ pé wọ́n lose memory, wọ́n lost memory wọn, ẹ get ẹ̀ fún Ogun sọ̀yẹ̀ ilé àmù ni, ó wà very effective both natural and spiritual. Gbogbo ẹni tó bá ní problem, ètò àdúrà ni ayé ń dáhùn láàmú, ẹ pè wá. Ètò àdúrà wà, ètò àwẹ̀ wà lórí èké tó ń jẹ́ spiritual problem yanyan pátápátá. Hajj àti umura ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi innal izzata lillahi.